mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. ṣé o rí gbóhùn lálejò ni dùndùndùndùndùndùn jọ̀ǹjọ̀ bí a ń ta jù nù. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. ta nìyẹn èmi ò wá látẹ̀kọ́ èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. bàbá ọkọ tó nílò olúwa mo tẹ. sẹ́ẹ̀sì rí ogun tẹ́ ìwò yẹn àjàdọ́jọ́ ọkú ni. àmì màmá ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. sọ̀wọ́ òkè èpè nínú ṣọ́ọ̀ṣì kí ló farú yẹn bẹ́ẹ̀rẹ̀ ọjọ́ àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe are you mad. ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. bàbá síbù yes bàbá síbù. ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million. ṣé kò kéré púpọ̀. hallelujah. 2 million bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa 2 million péré. o mọ̀ much more nípa oògùn owó ju irun èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi. ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì règùn ni. fi ọmọ rẹ nu ẹ bá ń wálù mi jáde. ọmọ mi ò gbẹ́dùn. ẹ wálù mi jáde fún mi o. Ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, ló bí my fault. jẹ́jẹ́ wẹ̀rẹ̀ yìí mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rọ̀. má dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. ọ̀pọ̀ tó bá gbọ́ ọ̀pọ̀ rẹ̀ ó ń lọ. When she sees death alive she will cooperate. fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi ṣùgbọ́n ẹ̀kọ́ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́ gbé lọ sí àpò lọ sùn. àrọ́mọdọ́mọ mi ìlú ajé. ìgbà kí ni fi ṣe. Ìṣègò. ìwé náà ni. ìṣègò kì náà jẹ́ kí ni tíṣẹ́ẹ̀sì ti bàjẹ́. kí ni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun jẹ́sì ló wíìnì kílọ̀bù mi wíìnì ni. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. ikọ̀ tó wà nínú. orú ni gbẹ́dà ọjà. bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. gbẹ́sọ̀ àbáwọn tí ń sáfún oúnjẹ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. Bàbá Páíkó ìkà níyìn o. Jẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí iṣẹ́ àdúgbò mi lè mí gbé ṣó yẹ yín sí àmọ́ animal ṣàwọn street tẹ́ ń bèrè yẹn ẹ̀rìn síwájú báyìí ẹ̀rọ wọn ọlọ́kadà àwọn ṣèwé street yẹn fún yẹn mi ò mọ bẹ́ẹ̀ àlejò ni mí. nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. ṣàlàyé fún wọn oníṣọ́pútàṣù ló bá dé àbí. tírípù èènu ẹ mọ̀ pé tí èhè bá ti fẹ́ra wọn wọ́n tó bí èhè ni. bá jẹ́ fámìlì tiwa ni tí bàbá mi bá fi jẹ́ A B ni màmá mi máa jẹ èmi ọmọ C ni bẹ́ẹ̀ A B C àbí. Àwọn awí tàbí iṣẹ́ tọ́lọ́bùn ọ̀rọ̀ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. Ọ̀lànà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. owó wọ̀sì òun lẹ́lọ rí wá wá. ẹbí owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 di o wá 1000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú.
kí n jókòó síbi kan gbé yẹ̀wò akámi mọ́lé ni. O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ ìyẹn jẹ́ kó yí ọ wípé léèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. ariwo yìí yá attract àwọn èèyàn. bẹ́ẹ̀ṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́. Èwo ló tún retí àti gbọ́. Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o. Kàṣàkàṣà bàbá. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi, ọmọ olómi méjì, ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìkan ìmọ̀, ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọ́mọ àròbí, ọmọ àtòrì. Mo fẹ́ fi àsìkò yìí kí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Àmọ́ ká tiẹ̀ tó bẹ̀rẹ̀ gan, ṣé kò yẹ ká fọpẹ́ fẹ́ni tọ́pẹ́ tọ́ sí ni? Ṣé kò yẹ ká fi ìfẹ́ni tí ìyìn yẹ? Ẹ̀ka bí yóò sí Elédùmarè ọba ajíni ọba apani. Ọba fún ni ọba hẹn ọba hùn ọba hàn ọba ṣèyí òhún ògbéni níjà kẹrù òbó níjà kábíyín ò sí. Ètò Gbajúmọ̀ òun lètò tá a ti mú wá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé lórí ètò yìí àwọn àlejò yín, àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí, àwọn tẹ́ ẹ ń fìwé pè, àwọn tẹ́ ẹ máa tún jẹ́ tẹ́ bá pàdé wa gan láàrin títí tẹ́ máa Doyin ẹni yìí láti wá sórí ètò yìí àwọn ò wá níṣẹ́ mi o. Lọ́nà méjì bí kì í ṣe pé ká ṣiṣẹ́ láti múnú yín dùn. Ìdí tí April Ventures tó fi gbé tò yìí tó fi gbé kalẹ̀ nìyẹn. Ìkan nínú àwọn olólùfẹ́ yín náà òun ni wọ́n wá bá wa lálejò lénìí. Ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó ni wọ́n. Mi ò tiẹ̀ ní láti máa ṣàfihàn wọn àbí kí n tiẹ̀ ṣàpèjúwe nítorí bá sọ kínní àbí kejì kí alẹ́ ti máa mẹ́ni tán jẹ́. Ní pàápàá kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n máa bá wa lálejò lórí ètò lélẹ́yìí. Olólùfẹ́ yín ni wọ́n, àyànfẹ́ yín ni wọ́n, ẹni bí ọkàn yín tí Ọlọ́run gbà fún tádẹ̀ máa gbà fún láéláé òun ni wọ́n. Ó yá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. Àwọn tí wọ́n sí nítòsí ẹ pè wọ́n kí wọ́n wá nǹkan fìdílé ká bẹ̀rẹ̀ Gbajúmọ̀. Àlejò mi ẹ máa wọlé bọ̀. Mẹ́ntẹ́ni. Olú yẹ kí ọ̀rọ̀ máa mú lọ́wọ́ lẹ̀. Ẹ ti ẹ̀wà gùn kí ló dé? Obìnrin lámọ̀ pọ́n máa ń rẹwà báyìí. Báwo kí làṣírí ẹ̀wà tìyìn? Kí ló dé? Ọlọ́run ló sọ mí lórúkọ látọ̀run. Orúkọ wo? Arẹwà ọkùnrin tó ga jùlọ ní gbogbo àgbáyé. Òun náà pè ní finest but. Ó ga jù èmi tẹ̀ tí wàá nífẹ̀ẹ́ sóhun tẹ̀ tún gbé wọlé yẹn. Bó ṣe wà tẹ́lẹ̀ nìyẹn. Àbí o. Inú mi dùn láti gbà yín lálejò lẹ́ẹ̀kan sí lórí ètò Gbajúmọ̀. Àwọn ará ilé ń kọ́. Àlàáfíà ni. Ṣé iṣẹ́ ń lọ? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tá bá ní pé ká ṣe àpèjúwe yín, á dàbí ẹni pé àti ẹ̀rí nǹkan sọ. Àmọ́ fún àǹfààní pé àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ ń dàgbà tí wọ́n máa ń wò yín lórí amóhùnmáwòrán pé àmúdẹ nífẹ̀ẹ́ bàbá yìí ó bàbá ní ká pé kì í ṣe bọ̀dá yìí ó. Ẹ̀yin rẹ̀ mọ̀ o. Pé mo dẹ̀ nífẹ̀ẹ́ bóyá kẹ́ ẹ dárúkọ yín fáwọn tó ń wò yín lé. Ọ̀dà orúkọ tèmi ni Funsho Adeolu Adégẹyè.
ṣọmọ ọba ni àbí olóyè. Tẹ́ bá ti gbórúkọ yẹn Adeolu Adégẹyè ọmọ ọba ni. ọmọ ọba lùbò. Òkìtìpupa ni mo ti wá ọ ní Ondo State. Bẹ́ẹ̀ni. Báwo ni wọ́n ṣe máa ń kí yín tí orí yín fi máa ń wú látọ̀dọ̀ yín? Tó bá ti rí mi láríwá àkùrẹ́ orí mi máa ń wò. Ṣùgbọ́n ní àdúgbò tí mo ti wá ní àyíká wọ́n ní àyíká ulé ubòmọ́ àjò. Àyíká ulé ubòmọ́ àjò. Àyíká nílé ibòmí àjò ni. Bẹ́ẹ̀ni. Oríkì yín náà ni ó ní ó pọ̀ ètò mo mọ̀ nìyẹn bẹ́ẹ̀. Bí bẹ́ẹ̀ ṣe fi ìgbéraga gbé wọlé yẹn bíra Funsho mo rò pé ẹ ní nǹkan tó gùn láti sọ. Ẹ má ṣì yẹn fẹ́ mi bí. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n àwọn tó bá ní kìmí dáadáa ṣókí lọ́bẹ̀ ọ̀gẹ̀. Bíra Funsho ibo lẹ ti ṣe kékeré àwọn iléèwé wò lẹ lọ. Kékeré mi mo lọ káàkiri ni torí àwọn òbí mi wọ́n máa ń teach káàkiri ni. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Lawansin láàrin Soo Laya náà mo dàgbà sí ṣùgbọ́n mo lọ káàkiri ṣùgbọ́n kì í sọ àwọn iléèwé tí mo lọ sí iléèwé tó ń pè ní Lady Lac ní Èbúté Mẹ́ta ìyẹn ní primary school mi lẹ́yìn yẹn mo lọ sí Ansarudeen College ní Sọ̀lọ̀ mo ṣe O levels ńbẹ̀ lẹ́yìn yẹn mo wá lọ sí Baptist Academy mo lọ ṣe A levels ìyẹn ló ń pè ní HSC lẹ́yìn yẹn mo ṣe wá lọ sí mo ṣe àwọn kinní kan láàrin oríṣiríṣi tó pọ̀ mo ṣe wá lọ sí Ondo State University Adó Èkìtì ń gbà yẹn tó ń pè ní UNAD tó wá ti ń pè ní Èkìtì State University. Ní ìgbà tẹ́ wá lọ sí iléèwé gíga yẹn ti Adó Èkìtì kí ni kọ́ tẹ́ lọ kà ń bẹ̀? Guidance and counseling ló máa ń pè. Ìyẹn túmọ̀ sí ìtọ́nisọ́nà àti olùdámọ̀ràn àti ìgbaniníyànjú bẹ́ẹ̀ ni fún àwọn tí wọ́n bá mọ ibi tó ń lọ nípa yálà wọ́n fẹ́ kàwé ni àbí pé ọkọ àti ìyàwó bó ṣe lè ní ìbágbépọ̀ tó yanrantí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa ìgbésí ayé ẹ̀dá. Òṣìṣẹ́ tíátà òun ni a mọ̀ yín òṣèré tíátà la mọ̀ yín sí ìrìn àjò tíátà ọdún wo ló bẹ̀rẹ̀ kí ni nǹkan tó tiẹ̀ fà á gan tẹ́ ẹ fi wò pé ẹ jẹ́ ń gbé èyí tí mo lọ kà léèwé gíga ẹ jẹ́ ń gbé sẹ́gbẹ̀ẹ́ kí n yan eléyìí láàyò. Kó tó di pé mo bẹ̀rẹ̀ sí kàwé rárá ni mo ti ń ṣe tíátà torí ìgbà tí mo ń ṣe A levels nígbà yẹn ní Baptist Academy ni a máa kóra pọ̀ ní àwa tá a lọ church nígbà yẹn ní Baptist ní First Act ní Yọ̀jẹ̀ Mákindé Ayọ̀ Mákindé èmi àtàwọn ìtókù tà pọ̀ a kóra pọ̀ pé a fẹ́ máa ṣe tíátà kékeré a fẹ́ máa dára wa láyà a wá pe ọ̀gbẹ́ni Túndé Àǹtà Lánìyàn kó wá jẹ́ bí atọ́nisọ́nà fún wa nígbà yẹn bá ṣe mọ́ra nìyẹn tó di pé wọ́n wá ń kọ́ wa mo wá ń tẹ̀lé wọn mo ṣe bẹ̀rẹ̀ tíátà nìyẹn ní 87 kò sí nígbà yẹn orí ìtàgé nìkan ni máa ń ṣe tó bá bá mi sọ̀rọ̀ amóhùnmáwòrán àbí màá ní kó sí kó tó jọ bẹ́ẹ̀ pé ọ̀lẹ́ làwọn tó wà ń bẹ̀ ṣùgbọ́n bàtà rí pé ó dà pé owó náà wà mẹ́ẹ̀ díẹ̀ yìí náà láwọn pé ká náà tà sí bẹ́ẹ̀ ni ìbí òṣèré ni wá wọ́n ṣe lórí stage o wọ́n ṣe lórí rédíò wọ́n ṣe lórí amóhùnmáwòrán ìkan náà ni bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. yẹn ní ọdún 1987 ní ti àgbéléwò kí ni a lè ní pé ó jẹ́ eré tẹ́ ẹ kọ́kọ́ ṣe rántí àkọlé ẹ̀ ṣá. gbàgbọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ òyìnbó ni máa ń ṣe ní ṣe Yorùbá rárá torí Yorùbá mi ò múnádóko dáadáa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sí fún àwọn Yorùbá tá à ń ṣe tí ó jẹ́ kí n ti gbọ́ díẹ̀ báyìí ṣùgbọ́n eré àkọ́kọ́ tí mo kọ́ máa ṣe tó jẹ́ pé wọ́n ń wò nígbà yẹn tí ó tó rìnlẹ̀ dáadáa ní Palace ni ṣùgbọ́n tó yẹ pé ní fíìmù ni o contractors wọ́n pè gbà yẹn. ìyẹn tó ní Gẹ̀ẹ́sì náà nìyẹn. Gẹ̀ẹ́sì náà wọn kàn ń pààyàn káàkiri ìgboro ni wọ́n kàn sọ wọn kàn ń pààyàn. ó dà ní ti Yorùbá ńkọ́ èwo lẹ kọ́kọ́ ṣe. Eku Idà Olúwa ni láti ọwọ́ olóògbé Fúnmi Martins ìyẹn ìyá Mide Martins ní àkọ́kọ́ tí mo kọ́ ṣe àǹtà náà ló darí ẹ̀ ńgbà yẹn àǹtà ló máa ń darí gbogbo ẹ̀ tó tó di pé mo á yapa díẹ̀. Bọ̀dá Funsho ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré
onítíátà. Bẹ́ẹ̀ni. Kí ni àwọn nǹkan tí ẹ máa ń wò kẹ́ ẹ tó gbà láti ṣe eré tí wọ́n bá mú ìwé eré wá fún yín? Ìwé eré gbọ́dọ̀ débẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí tèmi gan bá ń kà mi ò ní fẹ́ dúró títí máa fi parí á nítumọ̀ sí mi. Màá rí i pé ó ní nǹkan tó fẹ́ kọ́ àwọn èèyàn. Kì í ṣe pé bí àwọn kan fẹ́ lọ pa àwọn lẹ́rìn lásán. Ó gbọ́dọ̀ ní nǹkan tó fẹ́ kọ́ èèyàn pé lẹ́yìn gbogbo eré tí mo wá wò yìí sí báyìí kí ni ẹ̀kọ́ gangan tí mo kọ́, kí ni lájorí pé mo lọ jẹ́ òǹṣèré nínú sinimá tí wọ́n gbé fún mi. Ó gbọ́dọ̀ ní nǹkan tó máa kọ́ èmi fúnra mi lákọ̀ọ́kọ́ náà kí n tó wù wọ́n pé tó bá fi lè kọ́ mi wọ́n máa kọ́ àwọn èèyàn tó pọ̀ níta. Ìyẹn ni ohun àkọ́kọ́ kí n tó sọ̀rọ̀ owó rárá torí tí n bá kọ́ sọ̀rọ̀ owó tí bá ní ìwé eré ò dá wá ní nítorí owó mo lè sọ pé kò dá. Nítorí náà ìwé eré gbọ́dọ̀ dáa. A ṣe máa wo pókè àwọn olówà ń bẹ̀ but nǹkan tí ó jẹ́ pàtó nínú ẹ̀ ni pé ìwé eré gbọ́dọ̀ dáa. Bẹ́ẹ̀ni. Bọ̀dá Funsho, lórí ètò Gbajúmọ̀ ẹ mọ̀ pé abala oríṣiríṣi ló wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Oju Abe, Soo Laya, Gbajumo Njo. A máa mú ní ẹyọ kọ̀ọ̀kan. Torí pé ẹ mọ̀ pé Yorùbá ní ìkọ̀ọ̀kan là ń yọsẹ̀ nínú ẹkù. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Bọ̀dá Funsho, ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín, mo fẹ́ fi yín sílẹ̀ báyìí. Àwọn tí wọ́n ní ìbéèrè wọ́n ní, àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín náà, àwọn yẹn náà wà ń bẹ̀. Abala yìí là ń pè ní Oju Abe. Ṣé yá ká sojú abẹ́ ń kò? Ó yẹ ẹ sọ. Ẹ jẹ́ sojú abẹ́ ń kò. Orúkọ mi ni Motúnráyọ̀ Àṣeré. Mo like Funsho Adeolu, mo like attitude ẹ̀, mo like ṣe sí ẹ̀, but mo gbọ́ wípé ìyàwó ò kì í ṣe Yorùbá. Ṣé tòótọ́ ni pé kò fẹ́ ọmọ Yorùbá? Kẹ́ lè mọ̀ pé àwọn olólùfẹ́ yín wọ́n mọ̀ yín délédélé. Ṣóòótọ́ ni nǹkan tó ń sọ yẹn dá wọn lóhùn? Òótọ́ ni bọ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn wọ́n dàbí pé nǹkan burúkú mo ṣe pé àmọ́ yẹn dàbí pé àbàwọ́n kan tó wà ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣàbàwọ́n torí ìlú kan náà ni gbogbo wa èdè kan náà la jọ ń sọ a gbọ́dọ̀ fẹ́ràn ara wa. Àwọn ọmọ mi ń sìn báyìí èdè tó ń sọ wọ́n ń sọ Yorùbá wọ́n tún sọ èbìbì o torí ìyàwó mi Akwa Ibom ló ti wá èmi àti ẹ̀rẹ́ ìjọ ń gbé papọ̀ láti jẹ́ ìsìn ọdún 14 lélẹ̀ kò sí wàhálà kankan àbí so kì í ṣe pé bóyá ẹni tí ó bá fẹ́ ìfẹ́ gangan ni first thing tí ó jàjù ní gbogbo ọ̀rọ̀ pé èèyàn fẹ́ ìyàwó ìfẹ́ ni pé ẹni tó bá jẹ́ bí ọ̀rẹ́ èèyàn tí ó bá ń ṣọ́ ọ̀rẹ́ mi tí wọ́n á sọ pé Yorùbá gbọ́dọ̀ fẹ́ tí mo lọ fẹ́ Yorùbá tó ṣọ́ ọ̀rẹ́ mi tá a bẹ̀rẹ̀ sí jà ẹ̀yin náà lẹ́wọ̀n máa bú wa torí náà ẹ̀yin náà gbìyànjú kẹjẹ ká máa ṣe bí mo bá ṣe máa sọ Yorùbá bọ́ tí. káṣọ sí ká kóra wa lóṣìṣọ́ wọ̀ ká kọ́mọ Yorùbá. bàtọ́ bá ti jẹ́ pé irú èmi báyìí mo fẹ́ Haúsá lẹ́nìkan fẹ́ Ìgbò ní máa bú bá ṣe ń para wa tá à ń para wa yìí wọ́n máa wọ pé ọmọ tèmi náà wọ́n máa sọ dọ́kan pé màmá ẹ̀ Haúsá ni màmá ẹ̀ Ìgbò ni so ẹjọ́ nítorí Ọlọ́run owó ṣe kókó èmi mo bẹ̀rẹ̀ ẹ̀ báyìí ẹ tẹ̀lé mi ẹjọ́ o. ṣé ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ ṣá. mo ṣá ìta sọ bí ni èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí sí. ẹ jẹ́ àpadà sójú abẹ́. Orúkọ mi ni Motúnráyọ̀ Lawal. Mo ń sọ̀rọ̀ nínú ọjà Lawansin. Mo fẹ́ bèrè nípa Funsho Adeolu bó ṣe máa ń ṣe nínú fíìmù nǹkan tó bá ti sọ pé òun fẹ́ ṣe yẹn gangan tó dẹ̀ pé ó máa stand on it tó dẹ̀ pé ó máa ṣe kinní yẹn tó mo wá fẹ́ bèrè pé ṣé bó ṣe máa ń ṣe nìyẹn ní reality. Tí ìbéèrè yẹn bá yé mi dáadáa o pé tó máa fún mi pé kí n ṣe báyìí mo dẹ̀ máa ṣe bó ṣe yẹ kí n ṣe mo mọ bọ́ yẹn ń ṣeré nìyẹn wọ́n kọ́ mi dáadáa mo dẹ̀ gbẹ̀kọ́ ni torí tí a bá ń ṣe tí ó bá jọ pé tó bá ti lọ ń jọ pé à ń ṣeré ni kò ní kọ́yàn lọ́gbọ́n a máa rí bẹ́ẹ̀ pé àwọn ń ṣeré lásán ni ṣùgbọ́n tá a bá ń wò ó gbọ́dọ̀ dàbí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan síyàn tí wọ́n bá ń sunkún ẹ máa bá sunkún ni tá a bá ń rẹ́rìn ẹ máa bá rẹ́rìn ni ní máa sunkún kẹ́ máa rẹ́rìn àbí ká máa rẹ́rìn kẹ́yìn máa sunkún bó ṣe yẹ kó rí nìyẹn lóòótọ́ ni wọ́n kọ́ mi dáadáa ni. èmi tí wọ́n tún fẹ́ wo ìbéèrè tí sísí yẹn béèrè pé bóyá àwọn ipa tẹ máa ń kó nínú àwọn eré bóyá ipa alágídí jàgídíjàgan ẹni tó burú tí ìfẹ́ gbọ́ tí ìfẹ́ gbà pé ṣé bẹ́ẹ̀ gangan lẹ ṣe ń ṣe lójú ayé. bẹ́ẹ̀ kọ́ torí àìmọye ìgbà ni kárátà tó máa ń ṣe máa ń kú èmi rẹ̀ mi ì tí kù náà àìmọye ìgbà la máa ń gbébọn mi mọ́ bọ́ ṣe ń yìnbọn
àmọ́ ìgbà ni máa ń na obìnrin mi ì na obìnrin láyé mi ní tẹnu àbúrò obìnrin gan-an má sọ pé mo ń na ìyàwó mi ì lè fọwọ́ kan obìnrin kí n nà torí ọwọ́ mi tóbi báyìí. ó tẹ̀ tóbi bẹ́ẹ̀ ni àgbọ́dọ̀ ṣeré ọkùnrin ni mí obìnrin làwọn tọ́jú ní obìnrin máa ń fẹ́ ká máa tọ́jú wọn ká máa kẹ́ wọn ká máa gẹ̀ wọn gbogbo nǹkan tó mo ṣe yẹn èyí tó bá jẹ́ ìwà rẹ̀ lẹ́nu ẹ̀ pé ká máa fún obìnrin ní respect èmi nìyẹn ká máa tọ́jú obìnrin ṣùgbọ́n mo ti níyàwó wọn á rò pé bóyá. bóyá yé wa. bọ́dá Funsho a ti mọ irú àjọṣepọ̀ tó wà ní àárín ẹ̀yin àti bàbá wa Àǹtí Aláníyàn. bẹ́ẹ̀ni. àwọn wo la tún lè ní pé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún yín ìyẹn nídìí iṣẹ́ tíátà yìí lọ́kùnrin lóbìnrin. wọ́n pọ̀ àmọ́ màá dárúkọ àwọn méjì lọ́kùnrin àti lóbìnrin. ẹni àkọ́kọ́ tí màá dárúkọ ni ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì èèyàn tí ó jẹ́ pé ìrẹ̀lẹ̀ ọkàn tí wọ́n ní òun ni ó máa ń jẹ mí lógún àwọn jẹ́ ẹnìkan lẹ́yìn náà àtú sọ̀rọ̀ nípa Ayọ̀ Bíntà Mọ́gàjì ẹni tí ó mú iṣẹ́ yìí ní ọ̀kúnkúndùn kò sí nǹkan náà tó lè ṣẹlẹ̀ sí iṣẹ́ gbọ́dọ̀ máa lọ ni irú àwọn ìwà bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ní tíátà wa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ ń sìn yìí nǹkan mìíràn wá ṣe Ọlọ́run ọlọ́jọ́ ìní àdèbà yọ wọn kúrò láìpẹ́ torí wọ́n ń ba nǹkan tá à ń ṣe jẹ́ ni ṣùgbọ́n tá a bá ń wo àwọn tí wọ́n ti kọ́ iṣẹ́ yìí dáadáa tó ń jìyà ẹ̀ ẹlòmíì ò jìyà ẹ̀ ọkàn dé lánàá ṣùgbọ́n ó sì rí bí iṣẹ́ yìí iṣẹ́ gidi ni à ń rò pé àríkọ́ṣe ni a jẹ́ sí àwọn èèyàn tó ń wò wá àtàwọn tí ó tiẹ̀ wò wá tó bá ti dárúkọ pé ẹni báyìí lélẹ́yìí tó jẹ́ pé fíìmù ló ń ṣe ó gbọ́dọ̀ ní ìwà tí wọ́n gbọ́dọ̀ wò pé a gbọ́dọ̀ rí lò pé èèyàn gidi lélẹ̀ kì í ṣe pé kakọ̀ máa ronú pé a fẹ́ ra mọ́tò ńlá a fẹ́ kọ́lé ńlá àṣìṣe débẹ̀ ọ̀yẹ́ káà náà ṣe yẹn náà ṣùgbọ́n ìwà ìrẹ̀lẹ̀ àti pé ká mú iṣẹ́ ní ọ̀kúnkúndùn òun ló yẹ kí àwọn méjèèjì yẹn wọ́n jẹ́ ààyò mi lẹ́yìn Àǹtí Aláníyàn wọ́n ní àwọn ní àkọ́kọ́. àwọn làkọ́kọ́ bẹ́ẹ̀ni àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ni wọ́n lóòótọ́. bẹ́ẹ̀ni torí àwọn ló jẹ́ kí n mọ̀ pé ó wà lára mi. bọ́dá Funsho yàtọ̀ sí ipa máa ń rí tẹ̀ ń kópa ní iṣẹ́ tíátà a tún mọ̀ wípé kẹ́ má tí ì gbá kínní èèmọ̀ nẹ̀ orí máa bẹ̀rẹ̀ sí ní máa bọ́ lọ́tún lọ́sì níbo lẹ tún ti rí yẹn o. ṣe wọ́n pé ilé Ọlọ́run mo ti bẹ̀rẹ̀ máa ń lọ sí church dáadáa bẹ́ẹ̀ láti máa ń lo àwọn ìlú kéékèèké tàgìtà lùdùrù gbogbo ẹ̀ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ sí kọ́ kọrin díẹ̀. ṣé lóòótọ́ ni pé ẹ ti wá ní àwọn ẹgbẹ́ tí ń tẹ̀lé máa ń kọrin káàkiri. a ní àti ní tipẹ́tipẹ́ kì í ṣe pé àṣẹ̀ṣẹ̀ mi. tipẹ́tipẹ́ kí ni orúkọ. finest band náà ni wọ́n pè finest band finest tó jẹ́ arẹwà. tó jẹ́ arẹwà. arẹwà ni bẹ́ẹ̀ ni. ṣé ká wá sọ láàrin èmi àti ẹ̀yin tẹ̀ ń wò wá lé ẹ ṣe bí ẹni pé ẹ gbọ́ ṣé ká wá sọ pé iṣẹ́ tíátà ò pé mọ́ ni. ta ló sọ bẹ́ẹ̀. èmi ní ìbéèrè ni. mi ì sọ pé ò pé mọ́ orin tí mo kọ́kọ́ kọ lákọ̀ọ́kọ́ yẹn tí mo sọ pé mo ń kọrin kì í ṣe pé mo fẹ́ fi ṣe pé mo fẹ́ fi pawó mo kàn ń ṣe ni mo ń kọrin kí inú mi lè dùn mi ò kọ pé mo fẹ́ tí wọ́n fẹ́ pawó ni màá ti ṣáàbọ̀ màá ti ṣe oríṣiríṣi ṣùgbọ́n ó máa ṣe jáde pé kò ní jáde o ṣùgbọ́n máa ṣe máa fi sọ̀rọ̀ yànjú fáwọn èèyàn ni kì í ṣe pé máa kọ́ torí mo fẹ́ fi pawó tó bá dẹ̀ wá lẹ́yìn ẹ̀ déédéé ni ṣùgbọ́n ohun tíátà yẹn ò ní first bẹ́ẹ̀ ni. àmọ́ táwọn oníṣíṣe náà bá ní nǹkan ṣe ẹ máa ń gbaṣẹ́. tó bá pè mí ó kàn yẹ pé wọ́n pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn orin tá a máa ń kọ àwọn kan wà tẹ́ pé wọ́n á gbowó kékeré wọ́n á kì wọ́n dáadáa kí wọ́n lè pawó èmi máa ń gbowó ńlá tí wọ́n á kì wọ́n tán sanwó sọ pé kò ṣe mí gangan entertainer làwọn akọ̀ máa jókòó àwọn máa kọ́ a máa wọ agbárí wọn lọ díẹ̀díẹ̀ torí mature music la máa ń play kì í ṣe àwọn kakọ̀ máa ṣe gbangba dìndín. èyí tí mo máa bí yín ká tó kúrò ní abala yìí ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà tá a bá wò ẹ ṣe ọmọdé nídìí iṣẹ́ yìí mọ́ bó tilẹ̀ jẹ́ pé láwọn kan tẹ̀ tún wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nísìn ni wọ́n ń wò yín ẹ dẹ̀ sọ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan wípé àwọn àyàbá wọ́n ti pọ̀
nínú iṣẹ́ yìí tí ò dẹ̀ dùn mọ́ yín nínú. Rárá. Àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé gẹ́gẹ́ bí àgbà òṣèré láti rí i pé ẹ yọ gbogbo àwọn àyàbá ẹ yọ wọn kúrò? Lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ tó lé wa dáadáa náà torí lọ́wọ́lọ́wọ́ báyìí à ń tó bọ̀ ni tá a bá tó lé tán la máa rí pé kí o bó ṣe wà ní wẹ́lì àlìkámà ohun èpò wọ́n jọ wà papọ̀ àlìkámà ni la gbìn o èpò wọlé ṣùgbọ́n wọ́n ní ẹ má yọ èpò kúrò ẹ jẹ́ kó dàgbà papọ̀ tó bá di ìgbà kan á yọ èpò kúrò ní àlìkámà àsìkò yẹn là ń lọ sí àti yọ èpò kúrò ní àlìkámà èpò tó bá dẹ̀ decide láàrin ọ̀nà àti yípadà tó fẹ́ máa ṣe bí àlìkámà àtúwò ṣe fún báyìí la ṣe ń ṣe o ṣó tẹ́yìn lọ́rùn. Àmọ́ kí ilé kọ́kọ́ dúró ná. Bí ilé kọ́kọ́ dúró ná ilé máa tó tò láìpẹ́. Àmín. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Funsho Adeolu ìbéèrè òun ni a ti ń bi wọ́n látẹ̀ẹ̀kan tí wọ́n dẹ̀ gbìyànjú gidi gan láti lè dá wa lóhùn. Ṣé wáyìí ní àwọn nǹkan míì tẹ́ fẹ́ bi wọ́n yálà nípa aṣẹ wọn nípa ara wọn gẹ́gẹ́ bí èèyàn kan ṣe béèrè nípa ìyàwó wọn lẹ́ẹ̀kan àǹfààní yẹn ti ṣí sílẹ̀ nísìnyí nọ́mbà àti àdírẹ́sì kan hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ ẹ máa fi àwọn àtẹ̀jíṣẹ́ yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí èmi dẹ̀ ní ìdánilójú wípé tá a bá tún pe bọ̀dá Funsho lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin lẹ́ẹ̀karùn-ún wọn a máa jẹ wá níhò àbí mo parọ́. Bẹ́ẹ̀ni ìyẹn ti dájú. Ẹ ṣé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi kò yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín Liz Anjorin mo wá sọ fún yín pé Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò gangan ní Gbajúmọ̀ torí ètò yìí fún àwọn gbajúmọ̀ ni àwọn gbajúmọ̀ ló dẹ̀ ń wò. Bá Funsho kò yẹ ká tún máa sọ fún yín pé abala oríṣiríṣi ló wà lórí ètò yìí èmi àti yín ti mọ torí bí n tẹ̀ ṣe rójú yín yẹn gan-an ó ti ṣe bí ẹni fẹ́ yàtọ̀ ẹ̀rín lẹ mú wọlé ní ìsìn kò dàbí ẹni pé ẹ̀rín mọ́. Ẹ̀rín ni. Ẹ̀rín yìí ni. Ẹ̀rín náà ni. Ẹ̀rín yìí náà wà. Ẹ̀rín náà ló dá. Ẹ̀rín ni abala Soo Laya òun ló kàn ní ìsìn èyí tó fi jẹ́ pé ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú àjọgbá tó wà níwájú èmi àti yín yìí pẹ̀lú ìfẹ́ tí mo ní sí yín gbogbo àwọn àlejò tán bá wá 3 ni máa ń jẹ́ kan mú àmẹ́yìn mo fẹ́ kẹ́ mú 5. Kí mú 5 ẹ má ṣe bẹ́ẹ̀ jọ̀dọ̀ lọ àwọn ìbéèrè yẹn ó máa ń ní kìmí gan. Ìgbà àkọ́kọ́ tẹ wá mélòó lẹ gbà nù. Ẹyọ kan lẹ gbà nísìnyí bíi mélòó lẹ rò pé máa gbà. K'Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Àmín ẹ sọ ti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni o. Ó dà àwọn olólùfẹ́ yín lé wọ́n ti ń sọ fún mi pé kí n má ṣe bẹ́ẹ̀ kí n jẹ́ kẹ́ mú 3 nínú 10 tó wà níbi 3 lẹ láǹfààní àti mú. Ṣó ti yá? Ó ti yá. Ọlọ́run ràn mí lọ́wọ́. Àmín. Ìyá mo fi ìgbà tí mo kọ́gbọ́n lọ èdè bí ẹni o èjì bí èjì ẹ̀tàǹtàgbá ó lẹ̀pọ̀ ẹ̀mí wọ̀rọ̀kọ̀ àrògbòdó ẹgbà ẹ̀rin padà ó lẹ̀pọ̀. Mélòó lẹ kó eye tẹ bá mú ni máa bí bá fi sọ. 3 ni mo mú. Ó yá má ṣojú wọn wá. Ẹgbà kan. Eye bá ń kó béèrè èmi á kà fún yín láì gbà kọ́bọ̀ lọ́wọ́ yín. Èmi náà dáhùn láì gbà kọ́bọ̀. Ṣé lóòótọ́? Tí bá dẹ̀ ṣí Ọlọ́run gbà Ọlọ́run wà pẹ̀lú wa. Kò tiẹ̀ yẹ kẹ́ ẹ ṣí. Àkọ́gbọ́n náà ni. Ìbéèrè kejì tó jẹ́ àkọ́kọ́. Gbogbo kíkí Yorùbá ló máa ń ní ìtumọ̀ kíkún nínú. Tí Yorùbá bá ń kí èèyàn wí pé ẹ kú ọwọ́ lómi kí ni eléyìí túmọ̀ sí? Yorùbá ẹ máa ṣe Yorùbá fíìmù ẹ ṣe gan Yorùbá fíìmù tẹ kọ́ mi ní Yorùbá ọwọ́ lómi ẹ kọ́ ọwọ́ lómi tó ṣe bímọ ni ọmọ làǹtìlàǹtì ọmọ làǹtìlàǹtì tó ṣe bímọ ẹ ti gbélé mi. Ìgbéraga dé ìbúra fún sọ ẹ ti gbà kan nínú 3. mo gbà kan nínú 3 mo gbà ẹyọ kan ok mo mọ 8% yẹn 40 tí wọ́n ti gba 40 nìkí ló ti pass. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ kejì tí màá bí yín àwọn wo ni Yorùbá ń pè ní agbódegbà? Iṣẹ́ tí mo ń ṣe tí mo ń kọrin àwọn alágbódegbà.
ẹ̀yin wo. àwọn tá máa ń kọrin tá máa ń orin wo lẹ ń kọ tá máa ń jẹ́ káwọn àríyá orin wo lẹ ń kọ náà ṣe kí ni. àwọn àríyá tá máa ń ṣe ìpalẹ̀mọ́ event tá máa ń ṣe ogbẹ́ bó ṣe máa dùn bẹ́ẹ̀ ni agbóde òdèrè àgbà. ẹ gbà ẹ gbà. bóyá mo kàn bẹ́ mi ìrònú dáadáa. ẹ gbà bóyá kí n fún yín ní ìṣẹ́jú kínkínní. agbóde gbà. agbóde gbà. agbóde gbà. alátìlẹyìn àbí olùrànlọ́wọ́. ṣé tó bá ń kọrin kò ràn án lọ́wọ́ ni. ta lè ràn lọ́wọ́ wọ́n sanwó fún yẹn wá ṣiṣẹ́ ni. òkè agbóde gbà ni alátìlẹyìn. alátìlẹyìn àbí olùrànlọ́wọ́. ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkẹta irú ìlù wo làwọn ọdẹ yàn láàyò tí wọ́n bá ń ṣe ayẹyẹ. ọdẹ. bẹ́ẹ̀ ni àwọn ọdẹ. ìlù ó ní ìlù kan pàtó báyìí tí wọ́n yàn láàyò tí wọ́n bá ń ṣe ayẹyẹ wọn ò lè má lù ú. bàtà ni. bàtà kọ́. ìlù àsì ìlù. ìlù bẹ́ẹ̀ ni ìlù. bí pé kí wọ́n sọ pé ìyá àlù rẹ̀ lé o gángan lè lé àbí ṣe bẹ́ẹ̀. bí bàtà ṣe wà tí gángan wà. lè já gidi gbò. omele. bàtà lè mọ̀ tó máa ń lu. àwọn oníṣàngó ni wọ́n ń lu bàtà àwọn ọdẹ wọ́n máa ń gbádùn àti lù ú tí wọ́n bá ń ṣe ayẹyẹ. ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin. ẹgbẹ̀rin àbẹ́. kòkò nílùú àwọn ní ògán abẹ́ rí o kónkóló ògán abẹ́. kónkóló. ẹ wo mọ̀ mo ti gbà kan. ìlù àgẹ̀rẹ̀. ẹ dẹ̀ mọ̀ o. ló dà kó sí wàhálà. ṣé mọ̀ tẹ́lẹ̀. mi ò mọ̀ mi ò mọ̀ ìlú àgẹ̀rẹ̀ ó ní ìlú àgẹ̀rẹ̀ náà. ìlú àgẹ̀rẹ̀ oríṣiríṣi ìlú ló wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe mọ̀ bàtà tẹ́ mọ̀ gángan tẹ́ mọ̀ dòdò tẹ́ mọ̀ dùrù gbogbo ẹ̀ náà ìlú àgẹ̀rẹ̀. ok mo ti mọ̀ yẹn náà nìyẹn. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan tó máa ń dùn mọ́ mi inú jù nínú abala yìí òun ni pé a máa ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá torí a fẹ́ kó parun. báyìí Ọlọ́run ní jẹ́ kó parun láéláé. àmín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bọ́lá Fúnṣọ́ nígbà tí mo sọ fáwọn kan yìí pé Bọ́lá Fúnṣọ́ ló ń bọ̀ lórí ètò Gbajúmọ̀ ní oníjó bíi tiyín nítorí tá a bá ní kàkà ní 2, 3, 4 ijó èmi àti yín kò ń ṣèní ló ti bẹ̀rẹ̀. àwọn òkèrè ni alájòta ni wá àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi ìdùnnú ibi ayọ̀ bẹ́ẹ̀ ni ṣe máa ń sọ fáwọn ènìyàn nìyẹn tẹ́ bá ti ń gbọ́ Adédoyin Kúkọ̀yí tí mọ̀ pé ibi ìdùnnú ibi ayọ̀ ló wà ṣé bẹ́ẹ̀ náà kọ́ ni fẹ́yìn náà Bọ́lá Fúnṣọ́. àrídùnnú ni mí. ní báyìí ẹ jẹ́ ká fẹsẹ̀ rájọ́ nítorí pé kí ni abala Gbajúmọ̀ Njo òun ló kàn ẹ bá gbóhùn sókè ní yàrá agbára lọ́hùn. mímọ̀ rẹ̀ lágbàlagbà kí ló dé. ó wà lórí mi ó sì ń dún ó sì ń dún lọ. nbó lórí yẹn wà. ìjó ni. tí ìbá ṣẹṣẹ tí mo fi kán. ìyá ọba ti jẹ́ ń gbọ́ wọlé láti bẹ̀rẹ̀ agbára ọlọ́run àlàrà mi ó wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ mo ṣe mọ́jú. èmi wá ń kọ́. ó yàtọ̀ síra wọn. ó dà ibi tí màá ti mú yín nì ijó tá a jó sí yẹn ta lẹni tó kọ. Sọ̀kọ́ ọlọ́run ọba mo ti gbàgbé ṣá Sọ̀kọ́
ayayaya. ijó yìí ni. Sọ̀kọ́ mo mọ orúkọ yẹn kàn dán ni. Kújọrẹ́ ni. Dayọ̀ Kújọrẹ́. Dayọ̀ Kújọrẹ́. Kí ni wọ́n wá pe àkọlé àwọn? Sọ̀kọ́ ni Sọ̀kọ́. Sọ̀kọ́ kí ni? Sọ̀kọ́ là ń jó. Sọ̀kọ́. Ó ti pẹ́ díẹ̀. Sọ̀kọ́ extra. Òun ni wọ́n pè. Mo ṣáà kí ẹ mo try gan. Ẹ gbìyànjú. Bá Fúnṣọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá pàdé àwọn olólùfẹ́ mi. Ẹ mọ̀ pé a máa ń láwọn ayò wa. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ kan nínú wọn. Orí mi wù. Mi ìrírí Ọlọ́run rí. Abẹ́rẹ́ Ọlọ́run ara mi bú máa sọ. Ó máa ń dàbí ẹni pé ká wà ń bí dọ̀la ni. Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni. Àmọ́ ṣe rí yàrá agbára lọ́hùn bí wọ́n ṣe ń ṣẹ́wọ́ ni ẹ̀yin ẹ̀ rí wọn èmi ni mò ń rí wọn. Ojú kẹta. Wọ́n jẹ́wọ́ báyìí ní pé doyin ilé ti tó lọ ilé ti tó lọ. Àbí ìgbà tá àdẹ̀ lọ́nà mi à ń láti gbọ́ sí wọn lẹ́nu. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ̀ wá ní lọlé ní ọwọ́ òfo nítorí pé a pè yín ẹ jẹ́ wa ní ihò ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ni àwọn kan náà wá wà ń ta ń bẹ̀ tí wọ́n ń ṣe òwò tí wọ́n ń jèrè tó ń dẹ̀ nífẹ̀ẹ́ yín. Ìkan nínú wọn òun ni Dúpẹ́ Cosmetics ìyẹn Alájà Shine tí wọ́n máa ń ta àwọn ohun amáradán aṣaralóoge. Ó máa wúwo. Wúwo gidi. Iléeṣẹ́ April Ventures Limited ìyẹn tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn oríṣiríṣi nǹkan òun ni a kó sínú ẹ̀ fún yín mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ́dẹ̀ wá tún gba àwọn olólùfẹ́ yín ní ìmọ̀ràn àti ọ̀rọ̀ ìyànjú ìyẹn fún àwọn tí wọ́n wò ní gẹ́gẹ́ bí àtìkọ́ṣe kẹ́tọ́ lọ́lé. Ó dá o iléeṣẹ́ April Ventures àtàwọn tó fún wa ní òǹpara àti aṣaralóge bẹ́ẹ̀ ṣe ń ṣe pé kí Ọlọ́run lè gbà fún yín láti ní lọ Ọlọ́run máa gbà fún yín ibi tẹ́lẹ̀ lọ. Ẹnu àṣẹ mo fi ń sọ̀rọ̀ mi ìsọ lásán gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́kàn ń ṣe báyìí tọwọ́ yín ò kàn tọwọ́ yín á bà dáadáa sí á mu gbogbo àwọn tí wọ́n bá ń rà náà wọ́n máa ṣàdúrà fún yín ni ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná torí yẹn ló pàtàkì jùlọ wọ́n má jẹ́ kí iléeṣẹ́ wa jóná o ẹ ṣé mo dúpẹ́ gidi lọ́wọ́ yín o fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lé ẹ wò ẹ máa ṣe dáadáa o ẹ súnmọ́ lọ́hùn ìwọ tó bá jọkọ ṣe dáadáa sí ìyàwó ẹ ìwọ tó bá jẹ́ aya gbọ́rọ̀ sọ̀kọ lẹ́nu iṣẹ́ tá à ń ṣe ọkọ ọba òní ṣáwa lẹ́sẹ̀ o ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ìlú yìí kó dán mọ́rán ẹ má jẹ́ ká máa sá lọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká tún lù wá ṣe tá a bá tún lù wá ṣe à ní ìdá tí máa sá káàkiri tá a bá dán náà ìwọ̀sí náà máa ń fún wa ẹjọ́ àfàwà tó máa mọ̀ nìkan náà ni àtàwà tó mọ̀ gan kò sẹ́ni tó mọ̀ lọ́hùn nítorí náà ẹ jẹ́ ká gbé nǹkan tiwa lárugẹ ẹ wò èdè wa àti àṣà wa kò sóhun tó dà tó ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ má jẹ́ àfọwọ́ yẹpẹrẹ rọnù nítorí àwọn tó wà ní ìlú òyìnbó lọ́hùn àwọn gan máa ń wà bí àríkọ́ṣe ní pé ẹ wo aṣọ tó wọ̀ ẹ wo là tó wà sẹ́ẹ̀kẹ́ a mọ̀ pé yẹn ti ń lọ ilé ẹ̀dẹ́ ṣùgbọ́n ó sì ṣe kókó ká mọ̀ pé ẹni bí ẹni ni mí ìlú tí mo ti wá yìí èmi báyìí báyìí ni mo gbé lárugẹ ẹjọ́ tó Ọlọ́run ẹ má jẹ́ kí àṣà wa kó lọ ẹ kọ́ àwọn ọmọ àdàdà káwọn náà lè mọ̀ pé àṣà ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ ṣé gan. Ẹ ṣé gan ni ọ̀rọ̀ òun ni bàdá Fúnṣọ́ ti sọ yẹn ìtẹ́ sọ yìí ní sọ̀rọ̀ tán ojú tá a fi ń rí yín etí tá a fi ń gbọ́ yín kò ní fọ́ a ti ń rí yín à nífẹ̀ẹ́ yín à rí yín à nífẹ̀ẹ́ yín mọ́ Ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí èmi á máa wí pé sìmí títí òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi àti bọ̀dá Fúnṣọ́ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá òun ni pé ní ọjọ́ mi ọjọ́ rí ẹ̀yin la máa bá àwa náà lẹ máa rí láyọ̀.